mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọmọ ń fẹ́ àtìkò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́ lásọ ẹ̀jọ̀ tó tán lè kan náà ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láàbò sinmi tẹ̀lé wọn ní mo sọ bẹ́ẹ̀ fún ẹsẹ̀ púpọ̀. ọ̀rọ̀ Sunday Igboho tó wọnú gbókìlẹ̀ yìí gbọ́n pa ẹ̀ alárèéjọ àgbà nǹkan gbé nǹkan hánu lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ nígbà tí nǹkan faná sójú ìbọn ta báwọn kan o. ìbọn ta báwọn kan nígbà tí ìjà faná sójú o nínú igbó. alágbèrè tó bá gbé tó bá yè ẹja kí ẹpẹ́ á ṣeun. Yorùbá bí n bá ń bọ̀ ǹjọ́ mi bóyá èbó ni wọ́n wà ìní wá Fúlàní òun sì ní wá Láwùsá sì ní wá Yíbò èbó ni ń wà. èèyàn jáde ọ̀fẹ̀mí ẹ̀ wéwu lọ kó àwọn èèyàn lọ́nú igbó ó sì ń wá àwọn ọmọ tí wọ́n sọnù yìí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí àtàwọn olùkọ́ wọn wípé kọ́ lọ jàjàǹgbara kọ́ gbà wọ́n wá ayé sì tún yí mọ́ nǹkan míì wọ́n ní tíátà ní í ṣe pé ń ṣe fíìmù nínú igbó ni wọ́n kàn wọ́n wá inú igbó ṣúrúṣú kan ládùúgbò ní bá ń dẹ mọ́ ń bẹ̀ inú igbó tí a ń fi dúróònù gbé tá à ń wo gbogbo inú igbó agejù ilẹ̀ yìí ń pè ní tíátà bọ́mọ èké bá débi ẹ̀rù ọba. owó epo ní Nàìjíríà. a ní tíátà ní í ṣe kọ́ńtẹ́ǹtì ni. advice tí màá fún ẹ̀yin èèyàn rèé o pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń fẹnu àbùkù kan Sunday Igboho ẹ máa bẹ lọ́nkẹ́ ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. a máa rí bẹ́ẹ̀ bẹ́gbẹ́ ọ̀rọ̀ Nàìjíríà yìí dàbí ẹgbẹ́ òṣèlú ni ọ̀rọ̀ Nàìjíríà dàbí ẹgbẹ́ òṣèlú bẹ́gbẹ́ kan bá ti ń rọ́wọ́ mú ẹgbẹ́ kò fi lẹ̀ mọ́ wọ́n lẹ̀ nǹkan kan mọ́ kí ló wá sínú gbogbo adúdú owó bọ́yọ̀ la títì ní àbó ṣe nǹkan kan ni. èmi kì í ṣe ẹni tí máa criticize èèyàn tí máa desingọ́ọ̀mù mọ́ ojú o. ntẹ̀yàn bá ṣe tó bá dáa èmi ò rí pọ́ dáa o. tí Bọ́lá Tinubu bá parí ọdún mẹ́rin àkọ́kọ́ tí a bá gbé òṣùwọ̀n tí a bá gbé nǹkan tó ṣe lórí òṣùwọ̀n construction tó ṣe tá a bá gbé lórí òṣùwọ̀n láti gba wọn ti dá Nàìjíríà lẹ̀ ìjọba ò ṣerú ẹ̀ rí o. èló Bọ́lá Ahmed Tinubu ti ná sórí iná táǹkùn èló ni láyé Ọbásanjọ́ $60 billion ní o kìí ṣe náírà o $60 billion láti jókèlè dẹ́ tá a fẹ́ ra òògùn ṣùgbọ́n Ọbásanjọ́ òun ṣe security ńjọ́ náà ibi tí nǹkan fi yàtọ̀ fún nǹkan nu bàbá ń kí bàbá Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ security tí wọ́n bá láwọn kan gbóná àrírú wọn rí yóò wọnú gbótọ̀ wọn lọ. a lè rírú ẹ̀ mọ́ nínú security lẹ́yìn ìgbà tó kù ń bẹ̀ ni security Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní mẹ́hẹ. ntọ́fẹ́ járáǹkì ìjọba Tinubu yìí ó sanwó dáadáa ó sanwó fúnjọba àbílẹ̀ ó sanwó fúnjọba àpínlẹ̀
lóòótọ́ gbogbo nǹkan wọn ṣùgbọ́n tí wọ́n ń fowó ń ṣe ó yẹ ká máa rí. ẹ jẹ́ ká tẹ̀wọ̀ wá olórí kí wọ́n sọ lóhùn dẹ̀rọ̀ tó máa kó wá délé ògbó. owó táwọn ìjọba ìpínlẹ̀ sì gbà lọ́dún mẹ́ta àwọn ìjọba tó lọ́hùn láyé Buhari ọdún mẹ́jọ tí Buhari lò gbogbo owó tó san kò tó owó tí Tinubu san láàrin ọdún mẹ́ta yìí. wọ́n lè wà látẹ̀jú tó mìíràn ní ti. Tinubu tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ti fẹ́ jálé lórí tí wọ́n ti ń yáwó sanwó oṣù àwọn òṣìṣẹ́. wọ́n máa ṣe nígbà tọ́pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ zero allocation ẹ lọ rèé Google rẹ̀ kẹ́ẹ̀kọ́kọ́ mi lé lórí. nígbà náà wọ́n ń ṣe zero allocation tí wọ́n sọ pé ìpínlẹ̀ báyìí kò ní rówó gbà lóṣù yìí o tí à ń pè é síra wọn pé iṣẹ́ ti ń já lọ́nu. àwa dípà ń yáwó sanwó oṣù tá à ń yáwó ṣe gbogbo nǹkan owó wọn à ń sùn wàá bọ̀ díẹ̀díẹ̀. ìyẹn tún gbógun sùmọ̀mí dé yìí o ìyẹn gbógun insecurity dé yìí o. táwọn ń gbọ́jú bọ̀ ní generation. Sunday tó gbìyànjú tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ tó wọnú gbó. ṣé wọ́n ń dọ̀là kan lọ́jọ́ sí. ẹ jẹ́ kí káyìn o ẹ jẹ́ ká kí Sunday Igboho káyìn dáadáa. tí n bá ní 1/4 owó tí Sunday ní nínú àkáǹtì tí Sunday ní àkáǹtì rẹ̀ tíjọba gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. mọ́kànlá tí n bá ní owó tó wà nú ẹyọ kan nínú owó tí Sunday Igboho ní wà láwọn ò ní gbé Nàìjíríà mọ́ mo fi Ọlọ́run tọ́lẹ̀ mí mi búra ìní gbé Nàìjíríà mọ́ tí n bá ní owó tó tó ẹyọ kan nínú ọ̀kan nínú àkáǹtì ẹ̀. ọmọ Nàìjíríà. àdúgbò owó wọn gbẹ́sẹ̀ lé ẹnìkan bá gbẹ́sẹ̀ kó ń bẹ̀. ẹ̀wá lọ́fẹ̀mí rẹ̀ lílẹ̀ fóńtọ̀. òṣèlú Nàìjíríà. owó kí ń wà tó bá sọ pé owó lèèyàn wá tó èèyàn máa sọlá ni tí ọlá máa wà téèyàn máa sọlá. mo ti sọ bẹ́ẹ̀. mọye mọ́tò tí a bàjẹ́ láyé ìjọba Buhari nílé Sunday Igboho ni. ó súnmọ́ bílíọ̀nù ní ọkọ̀ tí wọ́n bàjẹ́ ọkọ̀ bíi mẹ́fà bíi mélòó tí a bàjẹ́ ó súnmọ́ bílíọ̀nù ní kìí ṣe mílíọ̀nù. àwọn ọkọ̀ tuntun. yá ọmọ olùdí ẹmọdì yá ọmọ olùdí ẹmọdì lọmọ. síbẹ̀síbẹ̀ náà ó tún sọ káàkiri. wàlá bùkà. ó náà lè wà ní hòtẹ́ẹ̀lì kan máa jẹ tọ́kì kan mọ̀ pé a ti kọ̀ǹtúrò àwọn ọmọ wọn ti wà ń bẹ̀. ẹ má fẹnu àbùkù kan Sunday Igboho ẹni tí ó bá lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀. tẹ́ ẹ bá ti lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ ẹ má fẹnu àbùkù kan. ọ̀rọ̀ kẹ́yìn ọmọ máa fẹnu àbùkù pàápàá jùlọ àwọn ẹgbẹ́ tó rí bí ẹgbẹ́ míì tí àwọn àti Sunday jọ ń ṣe competition. ẹ wá o ẹ jẹ́ n ṣàlàyé fún yín ní ọdún tí bàbá Ọbásanjọ́ tó ní kí wọ́n arrest Gani Adams ó wà lára tí ọjàránkì bàbá Ọbásanjọ́ ńjọ́ náà tíjọba rẹ̀ ò fi níyì ńlẹ̀ Yorùbá ọ̀rọ̀ Gani Adams Oòduà wà lára tó járánkì Ọbásanjọ́ dọ̀la. Ọbásanjọ́ náà gbìyànjú ó náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. àwọn tí ẹ baná jẹ́ tí wọ́n gbowó ná tí wọ́n ò ṣiṣẹ́ ná tọ́rọ̀ wọn dọ̀rọ̀ EFCC tí wọ́n fi dá EFCC àti ICPC lẹ̀ àwọn náà wọ́n tún fẹ́ di president lẹ́yìn lórí tí wọ́n ní àwọn náà tún fẹ́ ṣèjọba dandan gbọ́dọ̀ lọ́rùn àròkú sí ẹ wá fọmọ yín kalẹ̀ wọ́n ní rárá kò sì sí túláàsì nínú ọ̀rọ̀ Nàìjíríà. níbo lẹ ti gbọ́ rí pé wọ́n jíyàn gbé wọ́n wà ń péjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀ àwọn ọ̀bá aráàlú àwọn ọ̀bá fámílì ẹni tí ẹ gbé sọ̀rọ̀ ìjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀ ẹ rí pé lẹ́yìn ó ti mọ́wọ́ òṣèlú dání ni. àwọn kan ní wọ́n fẹ́ ẹlikópítà kó wọn lọ sí Kaduna wọn gbàgbọ́ torí àwọn sọ́fẹ́láǹtì yípo wọ́n sì wà láàrin bálà rẹ̀ bá domi àgbọ̀n jáde ní ibi tí wọ́n wà wọn àfi bí wọ́n bá wọlé ẹ̀bẹ̀ lóko wọn ò lè escape ń bẹ̀ o àfi tí wọ́n bá wọlé síbi tí wọ́n wà lóko kò sọ́gbọ́n tí wọ́n lè ta sí
wọ́n mọ́nítọ̀ wọn látàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru. Wá kú àti gbà wọ́n lẹ̀ torí collateral damage. Ẹ̀mí ẹlẹ́mìí tí ń bẹ lọ́wọ́ wọn ogójì èèyàn lé tí ń bẹ ṣé wọ́n wàá pa wọ́n mọ́ wọn ni. Ẹ má fi wá ṣòṣèlú ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ̀yin nu Ọlọ́run nu. Ẹ má fi wá ṣòṣèlú. Ṣé wọ́n bí yín dáa bẹ́ẹ̀ lásìkò ológun kẹ́ ẹ wá pé ẹ wá kó kinní kẹ́ ẹ wá ń pé ẹ fẹ́ bá president ológun kan sọ̀rọ̀ head of state lẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí solo administrator kan àbí gómìnà ológun kan kọ́nẹ́ẹ̀lì lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ọ̀báráàlú sọ̀rọ̀ tí wọ́n bí yín dáa bẹ́ẹ̀. Ẹ má fi wá kaskọ́ọ̀sì ẹ̀yin olóṣèlú lẹ̀ ń fi wá ṣòṣèlú. Àwọn kan wà ẹ̀ka tí wọ́n propaganda burúkú ni wọ́n ní lọ́wọ́ nínú àwọn olóṣèlú yẹn wọ́n pín sọ́nà mẹ́ta. Àwọn kan wà wọ́n níwà burúkú ẹ̀ ní rí lójú wọn ẹ̀ ní rí inú wa wọn. Àwọn wọn mọ̀ pé tí wọ́n bá gbé èèyàn tí wọ́n bá kọ́ ọmọ sùkúù yóò dá gbogbo ìlú sí wàhálà. Ayé ọmọ sọ pé ìjọba yìí ti sú wa o kinní kan ti ṣe o. Àwọn oní propaganda náà àwọn ẹ̀ka kejì tọ́jú propaganda náà bá wọn gbé. Àní wọ́n lọ ya àwọn ẹni ẹlẹ́ni àwọn sọ́jà Sudan tí wọ́n ń sọ̀kalẹ̀ nínú bàálù tí wọ́n gbébọn kọ́rùn àwọn Sudanese tí wọ́n bọ́ọ̀dù flight wọ́n ń sọ̀kalẹ̀. Wọ́n yà wọ́n nù bàálù wọ́n tún yà wọ́n bí wọ́n ti sọ̀kalẹ̀ pé ẹ wò àwọn bandits ẹ wò wọ́n tí wọ́n ń sọ̀kalẹ̀ tí wọ́n ń gbé bàálù. Ẹ̀tọ́ bá jẹ́ literate náà tí bá ń fọ́lò rẹ̀ gbogbo tí bá ń rí lórí fóònù orí ọ̀ǹtọ̀ ń ti dàrú. Wọ́n lọ ya Sudan níbi tí wọ́n ti ń ta owó àwọn ní Sudan bí wọ́n ti ń ṣe bòròdò change wọ́n máa to owó lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n máa de owó tí wọ́n máa fi kíní de owó tí wọ́n yá wà nílẹ̀ tí wọ́n máa fi bí wheelbarrow tí owó wọn ò ní fálù. Owó lè tó láti bí irú bí ìsójú títì wọn. Ìyẹn ní Sudan bí wọ́n ti ń ṣẹ́wó wọ́n tún ya fíìmù yún ní wọ́n tún ní ẹ wò owó táwọn bandits gbà ní. Ẹ wò àwọn bandits ẹ wò wọ́n tí ọ̀sẹ́ nìkan kan tó lè mú wọn. Wọ́n lè ya nǹkan wúrúwúrú ní ìsìn kí wọ́n máa sáré ẹgbà wá ẹ ní mọ kí ló ṣẹlẹ̀ why àṣà ọ̀nà o ẹgbà wá. Wọ́n lè rí bí mọ́tò kan ti ń jóná ní ìsìn kí wọ́n ráwọn èèyàn kọ́ pọ̀ ńbẹ̀ kí wọ́n ya fọ́tò rẹ̀ kí wọ́n mú pé Ọ̀yọ́ ìgè. Ọlọ́run yóò gbé yín láyà òkè bẹ́ẹ̀ ṣe ń tájẹ́ẹ̀tì yín tẹ̀ ń ní láti tẹ́ ẹ fẹ́ fi nǹkan yẹn sùn Ọlọ́run wọ́n dá nǹkan yẹn padà sọ́dọ̀ yín. Ẹ wá ṣe gbogbo ẹ wá da gbogbo ẹ̀rú olóko ò lè roko olódò ò lè rodò ọmọ sùkú ò lè lọ iléèwé mọ́. Ẹ rí i pé nígbà tá a bá sún tá a bá kàn gírí ẹ wo ohun tí ó gbẹ̀yìn ẹ̀. Kí ló wá dé? Ẹ jẹ́ kí Sunday ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Sunday Igboho ẹ jẹ́ kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ibi tó bá lágbára sí bọ́bá ó try ní nàó ńgbà tí èjẹ́ pé wọ́n jọ kọ́ ọmọ pamọ́ bọ́bá rí wọn gbà good luck bí ò sì rí wọn gbà ó try. Alágbèrè tó bá gbé tó bá yè ẹ jẹ́ kí ẹkún ẹ ṣeun wọn ò jọ kó wọn pamọ́ kọ̀ mọ́ bí wọ́n kó wọn sí òun náà ń wá wọn ni. Tíátà ni kọ́ńtẹ́ǹtì èèyàn wọ́n mú àwọn èèyàn balẹ̀ lójú nínú igbó ọ̀tá àríbi tí wọ́n ti ń yìn wọ́n bọ̀ bí wọ́n ṣe ń dè wọ́n bí ẹ̀jẹ̀ ń sàn bàlà ṣé kọ́ńtẹ́ǹtì náà nu kíkẹ́ níyìn ó lè rí ọyá ẹja yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀ àbí kó lè bá a rí
ṣé kọ́ńtẹ́ǹtì náà wọ́n fi yún un ṣe odidi ẹ̀mí ẹnìkan gbẹ̀mí rẹ̀ lẹ́pẹ́ ó yẹ wá yìnbọn mọ́hún kẹ́ ẹ̀ fòun ṣe kọ́ńtẹ́ǹtì. níjọ́ tí àwọn Oòduà náà tí wọ́n ń lo dọ́là lọ́wọ́ gbogbo ń tọ́ bá lòun ó di Oòduà lọ́wọ́ ń jọ́ náà. àwọn OPC àti tí bàbá Fáṣeun ni àti tí Gani Adams ni. àwọn méjèèjì Oòduà yẹn Oòduà ó tó di wípé ó tó bí oríṣi mélòó nìsín. ilé kan bá ń jó lọ́wọ́ panápaná ní ilé ẹ̀gbẹ́ rẹ̀ ni ẹ kíìpù ilé ẹ̀gbẹ́ rẹ̀ ilé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ fi omi sí kí náà mọ̀ bá débẹ̀. ọ̀rọ̀ ti Sunday bàálù tó ti fò ní. tọ́lọ̀ ń bá lòun ó fi èèyàn nígbà tí ò ti lè kú níjọ́ táwọn DSS lọ lé ẹ̀ tí wọ́n yìnbọn ọ̀pọ̀lọpọ̀ bàtálíọ̀nù sọ́jà lórí ẹni oró kan tí wọ́n kó lọ bá. kìí ṣe pé ọ̀lágbára láti gbèjà ara rẹ̀ ó ní tó bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣẹ́ńjọ́ ẹnìkan gbọ́dọ̀ yìnbọn o bí wọ́n bá ọwọ́ ọ̀yún lásán pé ó yìnbọn bí wọ́n bá pọ̀ ọlọ́pàá kan lásán sọ́jà méjì ni wọ́n pa nílùú kan láyé Ọbásanjọ́ ni wọ́n lọ jẹ̀lú òun ẹ lọ gúgù rẹ̀ ẹ lọ béèrè nílẹ̀ Ìgbò ni wọ́n pa sọ́jà méjì. Ọbásanjọ́ ní kí ló ṣubú tẹ̀lú yìí ó sì ti di alágbádáǹgbà náà lórí olóṣèlú ó ní wọ́n lọ jẹgbẹ̀rún wọ́n ń fi bẹ́ẹ̀ pìtàn báyìí ni. òun náà bá ṣe bí ẹlẹ́ran aránjọ́ náà tó yìnbọn pa òun tí sọ́jà kan balẹ̀ àbọ́lọ́pàá kan bá balẹ̀. ọ̀rọ̀ Nàìjíríà kó kọ́ńtẹ́ẹ̀tì ntí kálukú bá ní ni kó gbé jáde. ntí kálukú bá ní ẹgbẹ́ jáde ẹ sọ̀pọ́ọ̀tì ara yín. bọ́ bá ṣe pé àwọn Gani Adams lẹ́fẹ́ tẹ̀lé gúrùpù wọn tẹ̀lé wọn. ẹ wo ṣẹ́ táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti tèkó ń ṣe ẹ wo iye èèyàn tí wọ́n ti rescue tí wọ́n ti gbà á lẹ̀ ní ugbó. ìpínlẹ̀ Ògùn àti tèkó operation kọ̀sáàyè wọ́n ti wọ gbogbo inú igbó ọ̀nà Ṣàgámù kankan yẹn lọ. wọ́n sì rí wípé wọ́n ń free àwọn èèyàn tí wọ́n ti gbé ń béèrè ránṣọ́. bí ọba mọ̀ ṣe sí mọ̀ ni àìmọye èèyàn ni a mọ̀ gbé yẹn ní báyìí. Orele òdélé oroko òdóko ó tòkòròkò dóko òrókò tó kò ní jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. àní sọmọnù àní sayanu àní bágbà ẹ kú àní bágbà ẹ lọ ẹni ọba ní amọ́lògbà ẹ pẹ́ Ọlọ́run ò ní gbà fún wọn ò sì ní bá yín bá bànújẹ́ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe. gbogbo wa tọkàn wa ń gbé òkè yìí náà lápadà rí balẹ̀ àyà ọkàn wa balẹ̀ bí omi afàárọ̀ pọn òṣèlú ni kò sí nǹkan míì mò ń fún 100% assurance pé tá a bá dìbò lénìí tí wọ́n kéde lénìí mo ọpẹ́ tán láàrin oṣù kan yóò tó máa ṣe wùdùwùdùwùdù lẹ́yìn ìyún ẹ̀ ní gbọ̀n kankan mọ́. olóṣèlú ń bẹ̀rù pé bàbá ní kí wọ́n lọ gbé ìgbésẹ̀ ní ìsìn wọn ò ní dìbò fún wa kí ni ìbò. ọ̀rọ̀ ṣòro sọ lásìkò òṣèlú pàápàá jùlọ lásìkò tí bò bá ń bọ̀ advice lásán níyàwó Tinubu fún àwọn èèyàn wa ní ẹ gbà wá o. ó ti ní wọ́n máa ta kéńgbé àkà àti àgbàdo ló ní wọ́n máa sun o. ní wàá lọ yẹ kó sọ tí ó kó pé wọ́n máa so lóṣó ni
ó ní owó kéékèèké wà tíjọba lè pèsè fáwọn èèyàn tí wọ́n ó fún wọn tí ò ní jẹ́ ẹ̀yáwó tí ò ní jẹ́ owó yíyá tí wọ́n sì lè fi ṣe nǹkan kan ẹ bá 100,000 lọ yóò ra àgbàdo yóò yan lóòótọ́ bẹ́ẹ̀ bá mú 200,000 lọ yóò rẹ̀wà yóò ra epo yóò sì ra dògán yóò dín àkàrà èyí ń bọ́ bá 100,000 lọ yóò sì pọ̀ fúnnú ẹ̀ yóò bá ṣe kàn náà kọ́ ni ọ̀tá. ìgbàgbọ́ tóbìnrin ti ń sọ̀rọ̀ ni pé ọwọ́ tó bá dilẹ̀ ilé súnmọ́ wáṣẹ́ fún ọdí gba ẹ̀wọ̀n gbà mọ́ lọ́wọ́ ọmọ ní a máa dé káàkéǹgbé ni o wọn lágbàdo ni ká máa yan jẹ o. tẹ́ ẹ bá wojú fóònù yín ní ìsìn oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ rí tẹ́rẹ̀ẹ́rìn tẹ́fẹ́ máa tọ́ ara wọ́n lè ya ìyàwó àtọkọ pírẹsidẹ́ǹtì àti ìyàwó rẹ̀ tí wọ́n dúró ń di igbá àgbàdo bí wọ́n ti yín àgbàdo. àwọn kan mú ọ̀rọ̀ òṣèlú ní dúọ̀dá ẹ̀ káyin ọfà káyin oró káyin ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko káyin Jonathan tó wà lórí àlééfà tí ò pé dandan dúọ̀dá ẹ̀ wọ́n rí pé òun ṣẹlẹ̀ kejì bóun bá ṣe wọn kan kókó tó ní ẹrun sùlàpàrò ó kú sí kò sí tí ó dà náà jogun lọ nígbà tí ẹ bá para yín orí rántébù náà lọ̀rọ̀ padà sí láàrin ẹ ó ṣeé ṣe o kólógun ọgbàjọba o màá ṣe kinní kan sìn sẹ́ẹ̀rí tí wọ́n bá dá Nàìjíríà sọ́nà mẹ́ta tí Nàìjíríà tó bá wà ọ̀nà kan náà ní Nàìjíríà wà ó ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣèjọba láyé john tí wọ́n ń ṣe Western region Northern region Eastern region tí wọ́n ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ sọ yìí tí wọ́n ní kí wọ́n máa ṣèjọba kí kálukú wọn lọ rèé ṣèjọba fọ́dún mẹ́rin kí wọ́n lọ túlù wọn ṣe ìlú bo ni ó dáa jù tí wọ́n ní Òbí gbogbo ẹ̀dí àti ti ń gbé ọ́nú láti jọ ìtọ́ ọlọ́run fẹ́ ṣe lọ́ọ́ fi túnlẹ̀ Ìgbò ṣe kí wọ́n ní Àtíkù ẹ̀dí àti ń gbé ọ́nú yìí lọ́ọ́ fi túnlẹ̀ Haúsá ṣe kí wọ́n wá fi Tinubu náà sílẹ̀ Yorùbá wọ́n pé kálukú ọlọ́dún mẹ́rin ẹgbẹ́ sórí fọ́tò ẹgbẹ́ sórí làákàyè ibo ni ó dáa jù. Nàìjíríà yọkan náà Nàìjíríà sì wà ó ṣùgbọ́n region tó jẹ́ ìjọba region ni mò ń sọ yìí o. kí gbogbo wọn jẹ́ pé ìwọ ààrẹ west ní ààrẹ north ní ààrẹ east ní. ibo ni ó fà ìjù ibo ni ó dáa jù. Yorùbá wa ti débẹ̀ á sí wọn lójúlẹ̀ wọ́n wá rí pé àsówó wà níbi ìjọba báyìí àsósì ṣe é ṣe báyìí. ẹ rí i pé kò sí dúọ̀dá ẹ̀ ní ayé Buhari yẹn nígbà ìjọba ti bàjẹ́ nǹkan ti jẹrà láyé ìjọba Buhari but now wọ́n ti rí i pé ọrọ̀ ajé Nàìjíríà ti ń padà. bẹ́ẹ̀ tó ṣe wàhálà lórí ẹ̀ tá a bú kò sí ní tá a fi wé bàbá arúgbó bàbá àmọ́kùlù mi kò sí ní tá a fi wé tán. tọ́ba wá ṣe bẹ́ẹ̀ alágbèrè tọ́ba gbé tọ́lọ́n bá gbà fún tọ́rọ̀ ajé bá dé òun náà fẹ́ pé yóò náà jẹ́ kínní yìí ó wúlò fóun kí wọ́n tiẹ̀ kàn ń rọba stamp pé òun lòun tọ́rọ̀ ajé Nàìjíríà sí. kábíyèsí Olódùmarè
ẹ jẹ́ ń ṣe ojú òpó yìí lẹ̀ náà. ẹ jẹ́ kí n ṣe ojú òpó yìí lẹ̀ náà. ìmọ̀ràn kan fún Sunday Igboho àti gbogbo àwọn èèyàn tí ń pẹ̀gàn. ìmọ̀ràn tí nìkan gbé àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹ̀yìn náà ti sọ ọlọ́run jẹ́ ẹ sọ tán. àwọn aráàbí wọn ò ní mẹ́ẹ́dín forí fọrùn ṣe ọlọ́run sì sọ lọ yóò sọ bọ̀ lágbọ́rọ̀ lọ. ọlọ́run wọlá pé ọlá àgbéyàn ló ń wò pé àánú àwọn gbogbo àwọn kan kó náà ti wọ ibi kan wọ̀ lọ. wọ́n bá wo towó wọn ò ní dá sí i. wọ́n bá wo tán ṣe fún wọn ń jẹ̀ sí náà kì í ṣe pé tí wọ́n jẹ ní òsì lọ́wọ́ wọn. ṣùgbọ́n torí pọ́n nífẹ̀ẹ́ ìlú wọn ló jẹ́ ká lọ. ṣùgbọ́n àwọn kan dánú ẹ̀sìn èèyàn tí wọ́n ti máa sọ náà nù torí tí wọ́n jẹ. ọlọ́run fún wọn ti lágbọ́ ọlọ́run sọ wọn lọ. agbọ́ ọlọ́run ẹ pé ètò bàbá mi. God bless you. 09056969961. Hello. Hello, ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ kú ètò sà. ẹ ṣeun. orúkọ tèmi ni akíkà Babátúndé láti alákíá ṣẹ̀bọ̀. ìmọ̀ràn kan fún Sunday Igboho. ìmọ̀ràn tí nìkan fẹ́ tí mo fẹ́ fún wọn òun ni pé ká má wo tí wọ́n ní wọ́n pé tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ káàkiri. so ọlá pé àwọn fẹ́. ó mà ṣe o. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́. Gàlíyà ọ́fíìsì mi látọ̀yọ̀ aláàfin. ẹ ṣeun. ara àṣà ẹ kú ètò. ṣé èmi kàn fẹ́ ṣàdúrà fún olóyè Sunday Igboho ni. ọlọ́wọ́ ọba yóò sọ lọ yóò sọ bọ̀. àmín o. pẹ̀lú ògo ọlọ́wọ́ ọba ògo ní ọ̀jẹ̀ ní tó bẹ́ẹ̀ ṣe yẹ ọlọ́run tòjú ó dògbò àgbáyé òbí kí rẹ̀ ti ń kàn pẹ̀lú àṣẹ ọlọ́run fún sí. àmín. sáré gbogbo àwọn tí wọ́n ń pẹ̀gàn yẹn ẹ̀jẹ̀ wọn máa pẹ̀gàn. àmín. ẹ kú ètò. ẹ ṣeun. Yes sir. ọ̀dà ìmọ̀ràn wo la lè fúnjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ insecurity tó wà nílẹ̀ yìí. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ díẹ̀ tí Sunday Igboho tó sọ ránṣẹ́ nípa ọ́pdéètì tó wà nílẹ̀. President ní Namidi Dr. Asi. káàkiri pé àlàáfíà ni mo wà àwọn tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ máa sọ. ariwo kìíní ẹ pọ̀ yọkùn bẹ̀. Sunday náà ní ń sọ̀rọ̀ nínú igbó torí oríṣiríṣi rúmọ̀ ló ti wà ń ta táwọn kan ti ń sọ pé wọ́n pa wọ́n o wọ́n ṣe gbá o àwọn èèyàn ti kú rẹpẹtẹ o kinní kan ṣe gbá o náà ní ń sọ pé àwọn wà ń bẹ̀ o bó sì ṣe rí pé àwọn tó farapa àwọn ti ń tọ́jú wọn. bẹ́ẹ̀ni ìmọ̀ràn tèmi fẹ́ gba olóyè Sunday Igboho ni pé gbogbo tí wọ́n bá fẹ́ ṣe pátá Ọlọ́run ó fi fún wọn yanjú kí wọ́n má ṣe fídíò kankan ta. ok kọ́ mọ̀ ṣe fídíò mọ́. kí wọ́n má ṣe fídíò kankan tó ráwọn ẹni tá à ń wí always kí wọ́n máa wà online. kí wọ́n má ṣe fídíò kankan èyí tí wọ́n lè fi jàjàbọ̀ nù o. ẹ máa sọ pé àwọn ò máa ṣe fídíò ẹ má jẹ tàn ní o wọn ò lè padà ṣẹ́gun yẹn o. àmọ́ tí wọn ò bá ṣe fídíò kankan wàláhì wọn ò ṣẹ́gun àwọn ẹni yẹn. wọn ò bá ṣe fídíò wọn ò ṣẹ́gun gbogbo wọn. Àlàbá ni láti ojú olóyún ẹgbẹ́ ètò. ẹ ṣeun. àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀ pé kò yẹ kí Sunday ọmọ ṣe fídíò ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ ń tọ́ sọ ni pé bọ́lọ̀ ń bá rí ọjọ́ èèyàn náà ò rí ọ wọ́n ń ṣe fídíò gan àwọn èèyàn sọ pé kọ́ńtẹ́ǹtì ni pé wọ́n ń ṣe tíátà ni tí wọ́n bá ṣe fídíò tí wọ́n kàn ń fohùn ránṣẹ́ lé pé ó ti débí òun pè náà lé
sitting room rẹ̀ lọ́wọ́ à ń yàrá tí ń bá a sọ gbogbo yìí èyí ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ wọ́n bá wọnú ìlú kan bí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n lè sọ pé èèyàn 3 ti kú ń bẹ̀ irú rúmọ̀ tí wọ́n ń gbé káàkiri ìsìn àwọn èèyàn burú o àbí ìlú tá a wà ẹ̀kọ́ ìlú burúkú tí ẹ kàn ṣàdédé wò sùnsùnsùn tẹ́sí fòbítúárì lé oko èèyàn ẹ mọ̀ kọ́rẹ́sì pìtì lé fọ́tò ẹni tó wà láàyè lórí ẹ̀yìn nu ọlọ́run. ṣé rí mo kọ́kọ́ kí bàbá mi Sunday Igboho ẹ má jà tan ara wa jẹ ọwọ́ fún bàbá yìí ti ọkà akin ọgbọ́nú gbó inú gbó tí èsè inú gbó bàbá rẹ̀ inú gbó tí ó mọ̀rin ibẹ̀ rìn àbí ní mọ̀ tó yé yín inú gbogbo tí kòtò ọ̀pàlàmbá tí gbogbo rẹ̀ wà ń bẹ̀ ó kí láìpẹ́ nǹkan tó ṣe àwọn ọmọ ẹ̀yìn wọn bíi kéèmì nínú wọn jánu kòtò inú gbó tí tó dìbò inú kòtò tí gbó dìbò àbí ní mọ̀ tó yé yín èmi yìn wọ́n o ẹlòmíì dẹ́ ń wó òun ní ìsẹ́nu sùn tì sí Sunday Igboho tó bá rí eku nù yàrá rẹ̀ lásán yóò họ jáde àbí ní mọ̀ tó yé yín ẹ wo gbẹnugbẹnu yóò sọnù lágbára Ọlọ́run lágbára sí Ọlọ́run tí ọ̀rá ń bọ́lẹ̀ báyìí lágbára Ọlọ́run Sunday yóò ṣẹ́gun yóò kógun bọ̀ lágbára Ọlọ́run. àmín. kó o ní ránú ogun lágbára Ọlọ́run. bàbá amadu ajílẹ̀ adéṣọ́ àbúrò ló fẹ́ mi. àmín. Ọlọ́run ti bá lọ rẹ̀ mi. àmín o. ẹ̀dá wa Sunday Igboho tí wọ́n wà níbi tí wọ́n wà yẹn Ọlọ́run bá wa sọ wọn dé. àmín. torí pé gbogbo ọmọ Yorùbá pátápátá ni wọ́n ń jà fún. èyí sì fèjà lè bàbá wọn nìkan ni. ìjọba tí kàn máa dùn mí fáwọn ọmọ Yorùbá ni pé ṣé àwa láburú ni wọ́n ṣe fóònù fún wa. torí pé ohun tí ò tó nǹkan ẹlòmíràn wà gbé sórí fóònù ní tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tí ò kú ẹ mọ ló ti kú. ẹ wo wọn bí Sunday Igboho ṣe wà ní ibi tó wà yẹn bàbá mi ò ní parọ́ fún yín bí ẹni tó sọ̀rọ̀ lọ́ọ̀fọ́. Ọlọ́run dákun ọba tó sọ wọn lọ kó bá sọ wọn dé ní. nǹkan bẹ́ẹ̀ ní ogbó. kábíyèsí Ọlọ́run. nǹkan bẹ́ẹ̀ ní ogbó. ìgbàdúrà sí asọ́lọ̀ náà ni pé bí òye ẹ̀yin àgbàlagbà ni àyìn olú àyìn bọ̀ lọ́wọ́ olú ẹ̀ ni àwọn tó sọ wọn lọ Ọlọ́run ọba wa sọ wọn padà. àmín. wọ́n kẹ́rì bọ̀. àmín. wọn ò sì ní pé kí wọ́n dúró lọ́wọ́. àmín. àjàfẹ́ bàbá wa kábíyèsí ni kí wọ́n bá wa bá rẹ̀ sọ̀rọ̀ káàrí oko ní tó dáa fún wọn bàbá wọ́n tẹ̀ fún wọn ní mọ́tò ní wọn fún wọn ní irinṣẹ́. ibi irinṣẹ́ ló kù sí. ibi irinṣẹ́ ló kù sí bàbá. ibi irinṣẹ́ ló kù sí àwọn arábí ò ṣe é fìbọn pòpò kojú ìbọn pẹyẹpẹyẹ. ìdí ń bẹ ní ọwọ́ àwọn akọrin yìí. ìdí ń bẹ lọ́wọ́ wọn lágbá. ìgbà àmọ̀ sí lágbára ọlọ́run agbára wọn ò ní ká sẹ́ńdé. àmín. Ọlọ́run bá aṣọ wọn dé. àmín. ẹ ṣe àmín. mo kí oyún inú mọ kásẹ̀ ẹ̀ dé. tálẹ̀ ìtẹ́gbọ́ la pè ní abiyamọ ọmọ kú ìyá ọ̀rọ̀ ọmọ o. abiyamọ ó ṣe kí ni ó kú ọ̀rọ̀ ọmọ. tí kì í bá ṣe wípé Kùránì ló sọ bẹ́ẹ̀ o wípé a gbọ́dọ̀ mú nǹkan kan mọ́ Ọlọ́run tá a bá ti ń dákọ̀ Ọlọ́run tán ìyá wa làbá mọ̀ fi tè é lẹ́gbẹ̀ẹ́. ìyá tí ó lóyún fóṣù 9 gbogbo ohun tí máa ń ṣèèyàn tí wọ́n bá pẹ́ ṣàgbàdìwèrè oyún ní jẹ́ bẹ́ẹ̀. ẹni ẹlẹ́ni tí máa ń rekende tẹ́lẹ̀ yọ ṣàdédé dẹni tí ń tutọ́ rìn. imú ẹlòmíì ó wú ẹsẹ̀ ẹlòmíì ó wú lórí oyún. tọ́ba wá dijọ́ ọ̀kànlẹ̀ ọjọ́ tó léwu ni. ìgbésẹ̀ kan níbẹ̀ nínú òkú àti ìyè. tí abiyamọ ọ̀bá tí ìbímọ ká gbọ́ mọ́ wá. kíbi ọmọ tẹ̀lé wọn ò gbọ́dọ̀ kí abiyamọ kú ewu ọmọ.
kódà bọ́mọ bá pé mo wá bíbi ọmọ ọ̀bá bí ibi ọmọ ọ̀bá tí ì bọ́ọ̀lẹ̀ ó ṣòro kí. tẹ́ ẹ bá wò ó nínú àkọọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aboyún ní ń bá oyún rẹ̀ rìn lọ́dọọdún. ọlọ́run tiẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ ń dín kù nípa ọ̀làjú àti ẹ̀mọ́ ọwọ́ ọsibítù ẹ̀mọ́ wá nǹkan kan ni. láyé ìjọ́un bólóyún mẹ́wàá bá lóyún tipátipá lẹ́nìkan òfin ní bá rìn inú èèyàn mẹ́wàá. kábíyèsí olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. ọmọ Ìgbò lẹni tí mo fẹ́ sọ̀rọ̀ á lè pè Ìgbò náà torí ẹbí apá àwọn Ẹdó nǹkan kan ni Agẹnẹbodè. ó parí ìwé 6. àwọn òbí rẹ̀ ò lówó láti tọ́ síwájú. gbogbo ọdún kérésìmesì báyìí làwọn tí wọ́n wá láti Èkó láti Àbújá ní nǹkan kan wọ́n máa wálé wọn pàdé ńlé. ẹ rí i pé àwọn Ìgbò tí wọ́n bá sọdún ó kéré pin wọ́n máa ṣe tó odidi ọ̀sẹ̀ kan. wọ́n máa lò tó ọ̀sẹ̀ kan. ṣé ẹ rí àwọn Ìgbò tí wọ́n bá wálé ọdún bá wọn tí kírísímàsì bẹ́ẹ̀ kírísímàsì kọ̀la àbọ̀kọ̀ tún la ní gbogbo wọn ó dé ó sì di bí on the 2nd wọn tó mọ̀ padà. èyí tó bá lò kéré péńlé ni ó lo ọjọ́ 8 sọ́jọ́ 10. bí wọ́n bá ṣe ń dáná ni wọ́n mọ̀ ṣe ni wọ́n mọ̀ sọ. wọ́n mọ̀ ti lé Mr. A lọ lé Mr. B. àìsùn kérésì ọ̀tọ̀ níbi wọn ti ṣe ìjọ Christmas ó níbi wọn ti ṣe tó bá dijọ́ kejì Christmas ọlẹ́ni tí ó gba mítìnì ìjọ kẹta Christmas bóyá ọ̀dọ̀ Mr. A ni wọ́n fi sí. wọ́n mọ̀ ṣe lọ títí tí wọ́n fi ṣe Happy New Year. pàtí ìjọ ọdún sọ́jọ́ kejì ọdún ni wọ́n fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó tún dọdún tí ń bọ̀ nù kálukú ọ̀pàwó. báwọn èèyàn ṣe máa wá sọdún léhùn ọwọ́ àwọ ọmọ lójú. wọ́n ní sẹ́ẹ̀ kí ni ó ṣe ní òun lè kó ní o òun ọlọ́rẹ̀ bẹ́gbọ́n òun lẹ́kọ̀ọ́. ẹ̀gbọ́n rẹ̀ ń ta páàtì olóhùn ọ̀tẹ̀ lẹ́gbọ́n òun lẹ́kọ̀ọ́. ìyá àti bàbá bá mú lẹ́yìn léńgbéléńgbé wọ́n mú ẹ̀gbọ́n tá a wí náà bíi kápọ́ mọ́ ìlú pé ìlú wọn papọ̀ ní o ìletò oríṣiríṣi lọ́wọ́ àwọn ó lè jọmọ́ ìletò míì ṣùgbọ́n gbọ́ bá ti jọmọ́ ìletò kan náà ẹ̀gbọ́n rẹ̀ náà làwọn kà fún. wọ́n mú lẹ́yìn wọ́n lọ rèé bá ara bí àbúrò rẹ̀ mọ̀ lóhùn ọ̀tẹ̀lẹ̀ ọ ní kò sí problem.
kọ́mọ múra lẹ̀ Ọlọ́run the second tó bá di January 2 lòun máa kú o. látijọ́ wọn ti sọ báwọn ńjọ́ kejì tí wọ́n ti lọ bá ọmọ tèmi ti kó lọ lé aráabí òun àáfọkọ̀ ni a ṣe nǹkan kan ni yóò mú gbogbo kápẹ́ẹ̀tì inú ọkọ̀ yóò àwọn arí pé ilé yóò wúlò ló sì ṣe mọ́tò ní gẹ́nẹ́gẹ́ báyìí ọ lè kó lóòótọ́. wọ́n lọ sẹ́kọ̀ọ́ wọ́n mú dẹ́kọ̀ọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́. ọdún 3 ló lò lọ́dọ̀ ọ̀gá ẹ̀. àdéhùn tí wọ́n sì ní ni pé yọ́ lọ́dún 5 lọ́dọ̀ wọn wàá yaṣẹ́ fún un ní tọ́lọ́mbà ṣe tọ́lọ́mbà ràn sí tọ́lọ́mbà ràn òun sí òun ó jíṣẹ́ pé tó bá ti lọ́dún 5 ọlọ́dún 3 ò lójú ẹ̀ bá ràn mówó bàràǹdà ní sáà. ilé ọdún kan ni a lọ lọ́gá rẹ̀ bá fà á kalẹ̀ pé tó òun mú kó lọ́dọ̀ yín ní ààyè inú òun dùn kó ń dọ́mọ yín padà láàyè o ẹnu òun ọ̀ka mọ́ o. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní báwí wọ́n báwí. nígbà wọ́n sọ̀rọ̀ tó dalẹ̀ lọ sọ fún ìyá àti bàbá ẹ̀ pé kí wọ́n fi ọ̀gá àwọn lẹ̀ òun ti mọ gbogbo ń tó yẹ kó wọ́n mọ̀. nígbà tí ẹ̀ ti dé tó ti fowó náà ẹ́ńfílóòpù fún bàbá àti ìyá. àsáwọn kan tí ń bá rìn nínú àwọn tí wọ́n jọ ń ta kínní àwọn ọmọ gànfẹ́ tójú wọn lè ní bá rìn. wọ́n sì ti ń pláhùn nínú àmẹ́ta ẹnìkan ti dolówó nù wọn tí wọ́n sì mọ̀ pọ̀ dọ́gbọ́n sí i. òun náà wá ń gbìyànjú bóun náà ó ṣe rókun ọ̀là mú. wọ́n mú débẹ̀ o agbedegbede méjì ọ̀nà Bàdágìrì sí Kútọ́nù ni àkọjá Bàdágìrì sọ́hùn. wọ́n sì mú débẹ̀. nígbà ó débẹ̀ wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nígbà tó débẹ̀ àwọn ìgbésẹ̀ tí ó gbé ọ̀nà oríṣìí mẹ́ta wọ́n kà fún un pé wọ́n bá lè ṣe kàn bẹ̀ ọ̀gá ẹ̀ tó mú dẹ́kọ̀ọ́ gan ọmọ garùn wò láàrin ọdún 2 ni. nígbà tí bá sì ń lọ ìlú wọn ní kérésì tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò gbọ́kọ̀ tiẹ̀ náà lọ ọwọ́ ń tọ́ gbọ́nù etí ẹ̀ náà. wíríwírí ní bá ń pòyì ibẹ̀ ní ń pòyì ibẹ̀. ó ń pòyì ibẹ̀ o wọ́n sì ṣáájò díẹ̀díẹ̀ fún un wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà ò ní lọ ọjà kọ́ mọ̀ mú nǹkan padà. wọ́n ní eléyìí ò tó òun lọ padà lọ bẹ̀ wọ́n mú lọ sídìí òòṣà ṣàǹgbétọ́ pé tó lóun fẹ́ ṣe yìí gbé tán yìí bó o ní. a ní a fẹ́ ṣe gbé tán fún un ó jẹ́ pé lódìdí ni kìnìún yóò dùn ó sódìdí tá a bá sì ń sọ pé gbé tán owó ńlá tí ibòsì lẹ́rù là ń sọ̀rọ̀ ń pa ẹ o. irú
irú owó wo ló yẹ kéèyàn ó ní kéèyàn kàn èèyàn mọ́ balẹ̀ owó lè dánwọ́ tán lóòótọ́ kó wá jẹ́ bànújẹ́ fẹ́ni ó lówó kó sùn kó má lè sùn kó sùn kó má lè wo. níjọ́ kan ni a bá sọ fún ìyá ẹ̀ ń ṣọ́ọ̀ṣì pé kó lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ kó lọ rèé wo ọmọ ẹ̀ wọ́n ríran sí ìyá rẹ̀ ní ṣọ́ọ̀ṣì nílùú wọn níbi tí ń lọ wọ́n ní kó lọ sọ́dọ̀ ọmọ ẹ̀ kó lọ bọ́mọ ẹ̀ sòdodo ọ̀rọ̀ wípé ó ti ń ta sí àgẹ̀rẹ̀. ìjọ tí wọ́n gbégbá ajé fún gangan nìyá ẹ̀ dé láì sọ fún un pé òun ń bọ̀. èyí tó sì tí wọ́n sì ní ó ṣe ni pé yóò gbé gbàǹsá abẹ́ bẹ́ẹ̀dì tó bá ti gbé abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ń bá sùn lórí bẹ́ẹ̀dì. ẹ̀ ń bá ti sùn sórí bẹ́ẹ̀dì tó bá jóbe náà ni ó lò. ó gbégbá ajé wọlé pé kóun wọ́n jáde ńjọ́ kejì kóun wọ́n lọ rè wá lára àwọn ọmọ aṣẹ́wó ọmọ ti kú lóde ìyá ọ̀gbọ́n lé ọ̀pọ̀ ní solóso tí wọ́n ti lò gbèsè ayé ẹ̀ tí wọ́n ti sọ di kòròǹfo yóò wá fọ́kọ ọkọ ò ní nǹkan kan yóò fọ́kọ òun náà ó di kòròǹfo níbi wọ́n ti lò ó níbi tí ti ń ṣe mọ́gbọ́n tán mọ́ tán. ó ti gbégbá wọlé igbá ti wà lábẹ́ bẹ́ẹ̀dì. ọ̀sán nìyá ẹ̀ dé bí ìyá ẹ̀ sì ṣe dé kó gbàràrà ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ lọ́lọ́ ní a bá pè é pé kò sí ń bì mọ́ o ọ̀tọ̀ níbi tó wà wọ́n bá júwe fún ìyá wọ́n pè é pé ìyá rẹ̀ ti dé kó wá mú. ibi tí ń gbé jìnnà sí ṣọ́ọ̀bù gan-an ọlọ́mú ìyá ẹ̀ ó ní sí ò sí nǹkan kan ìyá ẹ̀ lóun lálàá kan tó bà òun lẹ́rù nípa ẹ̀ ó ní kò sí nǹkan kan tó ṣe òun kódà òun ọ̀sàárẹ̀ síbẹ̀síbẹ̀ ó sì nífẹ̀ẹ́ ìyá ẹ̀ toríjọ́ jíjẹ ijọ́ ẹ̀rí jẹ ijọ́ ọ̀kẹ́rẹ́ fibi sùn lọ́pọ̀. gbàràmù tí wọ́n délé ìyá òsèmí ní ṣe méjì orí bẹ́ẹ̀dì nìyá lọ́ọ́ sùn sí. ọkàn tiẹ̀ gan ti fò ó pé òun gbé gbá sábẹ́ bẹ́ẹ̀dì. àti pé àlejò téèyàn mú délé ó ṣe di mímọ́ sáré lọ sùn sórí bẹ́ẹ̀dì ìyá ló ti rẹ̀ ń pé jàngánjàngán tó ń ṣe nú ọkọ̀. orí ẹ̀ lọ fẹ́ ọ wá bọ́ta ọ lọ pé àwọn tí a gbé gbá fún un wípé ṣé kóun ó gbé gbá òun ṣé òun lè gbé ìyá òun kúrò lórí bẹ́ẹ̀dì kóun ó gbé gbá kúrò ń bẹ̀. wọ́n ní ṣe bí ìyá ẹ̀ ti sùn ó ti sùn lé wọ́n ní ó ti dọbẹ̀ náà nù bó gbé gbá kúrò ń bẹ̀ ìyá ẹ̀ ti sùn lé kó kúkú fi ilẹ̀ kí ìyàwó sùn mọ́júmọ́ ṣùgbọ́n o kọ́ má jẹ́ ìyá àwọn ó ju ọ̀sẹ̀ kan lọ lọ́dọ̀ òun o tó bá dijọ́ kó tó dijọ́ mẹ́wàá ìyá ó jásẹ̀. kábíyèsí olódùmarè. ìyá sùn lórí bẹ́ẹ̀dì ọba ọmọ níbànújẹ́ ìyá àwọn ẹ̀ sọ fóun pé òun ń bọ̀ pẹ́ ń bọ̀ òun sá wàá bọ̀ sọ̀rọ̀ ni kọ́ ọ sọ́ra ẹgbẹ́kẹ́gbẹ́
ìní bọ̀mọ́ jẹ́ kíní kan ṣe é mọ àwọn ìyá wa. ó ròúnjẹ fún ìyá ọ̀jẹ́. torí inú bí lórí bí a ti sáré lọ sùn sórí bẹ́ẹ̀dì. ọwọ́ àpèbẹ̀ ńjọ́ kejì pé kí wọ́n bò ń destroy kínní yẹn òun ò fẹ́ òun ò ní interest mọ́ torí ìyá àwọn ló sùn lé orí bẹ́ẹ̀dì. wọ́n ní kódà kó mú gbákọ́ lọ fọ́ mọ́lẹ̀. kò sí ọgbọ́n kò sọ́nà tó lè gbé gbà. wípé ìyá ti lọ ó ti lọ nù. ó ń sùn sórí àga tírísítà ìyá ẹ̀ sùn sórí bẹ́ẹ̀dì mọ́júmọ́. ọjọ́ kejì ó tún sùn bẹ́ẹ̀. ọmọ ti kú lóde ìyá ọ̀gbọ́n lé. ìyá lò bí ijọ́ mẹ́ta ńgbà rí i pé ọmọ òun ò ṣe dáadáa sóhun. tó jóhùn ọmọ lọ. ọba kawó fàràfàrà fún ìyá ẹ̀ ó gbé ìyá ẹ̀ lọ gáràjì. ọba yẹ ìyá fọ́tò. a sì dé gáràjì ọ̀pọ̀ àwọn àbúrò rẹ̀ ńlé. àmọ́ àwọn ti fẹ́ máa bọ̀ báyìí o. ó fowó ránṣẹ́ sáwọn àbúrò rẹ̀ náà. orí ọ̀fọ́yà ẹ̀dọ̀ ọ̀dún. nígbà òdìjọ́ keje gẹ́rẹ́gẹ́ tí ìyá tó sùn sórí bẹ́ẹ̀dì nígbà òdìjọ́ keje gẹ́rẹ́gẹ́ tí ìyá sùn sórí bẹ́ẹ̀dì. èdè àsìkò yẹn ni nǹkan kan lù yá lórí gbàá. ìyá diwọ́ máyà lóru náà ní agbéyà. dìgbàdìgbà. ẹ mọ̀ pé àwọn míì kàkà wọn ó gbé lọ sí hospital wọn ò gbé lọ hospital ṣọ́ọ̀ṣì wọn gbé lọ. ní ṣọ́ọ̀ṣì wọn ní ọfà ni. ogun òbólógun ọfà ọ̀bọ̀ lọ́fà. ọbọ̀ sí àárín ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí a ń ṣe ń ṣọ́ọ̀ṣì ìyá. wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ìyá. àdúrà náà pọ̀ títí. ó pe màmá rẹ̀ pé bóò ni ìyá ní wọ́n fẹ́ rẹ̀ òun díẹ̀ ṣùgbọ́n òun ti ń lálàáfíà hospital àwọn ti wà ní ṣọ́ọ̀ṣì. ó ní kí ìyá àwọn yà lọ hospital o. bọ́ bá fìhà lórí bẹ́ẹ̀dì pẹ́rẹ́ ìlékùlé ní lé káàkiri lóru. bọ́ bá ti fìhà lórí bẹ́ẹ̀dì ní nǹkan ń lé kí. ó wá rò pé jẹ́ kínní ìkọ́ ni wàhálà fóun báyìí. ó lọ ké báwọn tó oníṣàǹgbé tọ́ tí wọ́n gbé fún un. wọ́n sì sọ fún un pé bí òun kó tó gbégbá lọ wípé kò lẹ́rọ̀ o. pé gbogbo àlá tí ń láhùn tó bá ti di 21 days tó gbégbá wọlé tó bá ti bẹ̀rẹ̀ sí ní wẹ ọṣẹ kò ní lálàákàlà mọ́. kábíyèsí olódùmarè gbogbo ẹ̀ ń bá bí ọmọ lálẹ́ ẹ̀ tọmọ yín. kéèyàn rán ọmọ rẹ̀ yunifásitì kan nìkan kẹ́kọ̀ọ́ o kẹ́ẹ̀rán ọmọ yín nílé ẹ̀kọ́ gíga nìkan kọ́ lẹ́kọ́ o ẹ̀bọ́mọ yín sọ̀rọ̀ níbi tí wọ́n bá ti gbọ́. ìyá mi lọ sọ̀rọ̀ àṣàǹtẹ̀ bí ìyá mi ọba bá ń sọ̀rọ̀ a ní àwọn wá bá ń ṣeré díẹ̀ alẹ́ pátápátá àwọn òde wọ́n wá sọ á sọ̀rọ̀ kábíyèsí ọlọ́run. ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé lóru lọ́mọ máa gbọ́ sí ìyá lẹ́nu tí ó bá gbọ́ ìwọ sunkún sí lọ́rùn.
àwọn ọmọ wa bí tí wọ́n ń wò ó ju agbára bí tásẹ̀dá ní fún wọn lọ. èyí tí mo fẹ́ kọ́ ọmọ lónìí ni pé tó o bá ṣoògùn owó tó o bá jẹ́ ó ti wà nù kádàrá rẹ pé ó lówó ọkàn fàámọ́dọ̀ ni. nǹkan sì ń bẹ lẹ́yìn ẹ̀. ìyá wà lẹ́sẹ̀ ka ayé ẹsẹ̀ kan ọ̀run wọ́n sì sọjọ́ ọlọ́jọ́ mẹ́ta lọ. ọmọ náà wà níbi títí ńlá làákàlà. ìyá parí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta. wọ́n sì fi dá ìyá lójú pé ogun ó padà síbi tí ogun ti wá. ẹ má fojú di àdúrà o, ẹ má fojú di àwọn èèyàn o. ẹni tí ọ̀la ó ní tó ní o. ẹni tí ọ̀la ó ní tó ní. ẹ má fojú di àdúrà. ńgbà ọjọ́ kọkànlélógún pé gẹ́rẹ́gẹ́ kò gbádùn ara rẹ̀ mọ́, kò tiẹ̀ lè sùn torí tó bá dijú yẹ́ báyìí àlá burúkú ní ọmọ ńlá. ọ̀sẹ̀ níbẹ̀ nínú gbá. ọ̀sẹ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ wẹ̀ wọ́n ní kó lọ rèé wẹ̀ sínú òkun, yóò bu díẹ̀ sínú kàìnkàìn tuntun yóò lọ fi wẹ̀ sínú òkun. kò sì gbọ́dọ̀ wẹ̀yìn tó bá ti wẹ̀ ẹ́ tán. ẹlẹ́ẹ̀kejì tí ó wẹ̀ yóò lọ wẹ̀ sínú ọ̀sà. ẹlẹ́ẹ̀kẹta tí ó wẹ̀ omi òjò ni ó fi wẹ̀ ẹ́. látìgbà wọ́n ti gbé fún wọn ti ṣàlàyé bẹ́ẹ̀. ó sì ti gbé omi òjò 50 litres tó ti gbé pamọ́. ọ̀wẹ̀ àkọ́kọ́ ọ̀wẹ̀ ẹ̀kejì ọ̀wẹ̀ lẹ́ẹ̀kẹta o pẹ̀lú omi òjò tó ti gbé pamọ́ tó dànù òkè 50 litres. lọ́ba di bíríbìrì. èyí tó burúkú jù ni wípé ọjà tí wọ́n ń tà ní 50,000 tẹ́ ẹ bá fẹ́ rà á òun ò ní ṣọ́ọ̀bù kan dàbí alára o, ọkàn níbì kan tó fi dí gẹrẹwu bí wọ́n ti ń ṣe bàràǹdà. ọjà 50,000 yóò pè ní 100,000. tọ́ba sì ti gbá ọ lọ́wọ́ mú ó di yayaya ó ní ẹja àwọn lọ store. nígbà tẹ́ ẹ bá dé store ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ ní o yóò bá jókòó ìwọ lọ mú ọjà báyìí wá, ìwọ lọ mú ọjà báyìí wá fún mi. ọjà wọn ọba mú jáde ní ọba kọ rìsíìtì. àwọn Ìgbò níbi tí wọ́n ní awo burúkú dé oníṣọ́ọ̀bù nítorí wípé ọjà 50,000 100,000 lọ́tà kò ní rún mú. èyí owó tiẹ̀ tí ń tà ni ó sọ fún un. èyí báyìí lòun ń tà o. yóò ti kọ́kọ́ bá a sọ̀rọ̀ lórí fóònù pé èló ní nǹkan báyìí. spare part báyìí lónìí. tọ́ba ti sọ fún pé iye báyìí ni. owó tó ń bàràǹdà ń rí lójúmọ́ ó ju àwọn tó ní store ńláńlá lọ. wíríwìrì ńgbà tí ètò sùn mẹ́ta ìyá ò kú nǹkan kan ò mú yá tó ráyà rẹ̀ ń já òun ọ̀làlàkàlà mọ́ wọ́n ní ìyá ti forí kó oṣù kínní màmá òun bóun ni iṣẹ́ kò sí yọnu ọ́sẹ̀ǹdì owó sílé nìyá bá bẹ̀rẹ̀ sí ní fáìn
ngbò oṣù kejì ìyá ní àwọn oògùn báyìí wọ́n kọ fóònù lọ síbítù àtàwọn kírímù báyìí kọ́bọ̀ rà ránṣẹ́ ó ní ìyá ọlọ́gbà ń gáràjì ngbà tí èdè oṣù kejì àbọ̀ ìyá ti dàbí òyìnbó ó ti dàbí ọmọ tuntun. kábíyèsí olódùmarè nǹkan bẹ lẹ́yìn máa fẹ́ wọn ǹso ọ̀rá màsíìnì bàjáàdì ńlá màsíìnì yẹn ní fi máa wọ́n sùn. màsíìnì yẹn ní fi máa wọ́n sùn ní kọ́sítọ́mà kan bá pè é pé òun ń bọ̀ òun wà nǹkan báyìí bọ̀ ó lòun ní ọlọ́wà ń stọ̀ òun ọwọ́ gbé màsíìnì yẹn ó sáré gararara ibi tí a ti ní páàtì yẹn jìnnà ó gbé màsíìnì lọ ó ń pẹ nìyẹn lápètọ̀nà lórí èrò èlò gbogbo èrè tí ó jẹ lórí ẹ̀ lórí tí ń sáré sí tí ń gbé màsíìnì sáré sí un a máa jèrè tó jù bẹ́ẹ̀ lọ ní kádìjú káyà kájòkó ṣùgbọ́n jọ àsọnù gágá lára yá ni ó gbé màsíìnì o bó ṣe lọ kó sábẹ́ tírélà nù ó kó sábẹ́ tírélà ó kú lọ́sàn-án gan ọba mákin. gbogbo ọ̀la rẹ̀ pátá ní tó fi là bóyá ló tó sùn 6 owó tí wọ́n sì bá lákàntì ẹ̀ kìí ṣowó kékeré. níjọ́ tí wọ́n fẹ́ gbókùú ẹ̀ padà sílé tí wọ́n ń túnú ilé ẹ̀ wò wọ́n bá ọ̀sẹ̀ tó wà nù gbá ṣùgbọ́n gbà wọ́n ṣe igbá yẹn wò wọ́n bá ẹ̀jẹ̀ lórí ọṣẹ yẹn wọ́n bá ẹ̀jẹ̀ tútù lórí ọṣẹ yẹn. ibi tí wọ́n ti wá ń ronú pé irú kí leléyìí Olódùmarè àwọn méjì tí wọ́n jọ lọ bẹ̀ àwọn ni wọ́n já ọ̀gá rẹ̀ sí pé báyìí kàṣà báyìí ṣàwò pé ó sáré ọlà ni ó gbìyànjú ó sáré ọlà ọ̀gá ẹ̀ gbọ́ bara jẹ́ ó lóun ò ní tẹ̀lé wọn ọ̀rọ̀ àwọn ọmọ ṣẹ́ ó ní kí wọ́n máa gbókùú ẹ̀ lọlé. kí wọ́n tó gbókùú ẹ̀ délé òkìkí ti kàn ó dé ṣọ́ọ̀ṣì wọ́n bá ní wọ́n fẹ́ gbé lọ ṣọ́ọ̀ṣì kí wọ́n gbàdúrà kí wọ́n tó sin pásítọ̀ ni wọ́n mọ̀ gbé wá sí ṣọ́ọ̀ṣì wọn. kí wọ́n tiẹ̀ tó délé lálẹ́ ẹjọ́ náà ilẹ̀ ṣú bí wọ́n ti ń wọ́nà pé wọ́n gbé lọ ṣọ́ọ̀ṣì wọ́n sì ń kankan láàárọ̀ ọjọ́ kejì pásítọ̀ ni wọ́n mọ̀ gbé wá dọ̀ bí wọ́n ṣe lọ bò ó mọ́lẹ̀ ẹni tí ń wá fà ń wó fò béèyàn bá sáré títí kéèyàn má gbàgbé ọjọ́ o ọjọ́ kan ń bọ̀ kínní kan ọgbẹ̀ràn ìkọ́ lọ́ta kò ní jẹ́ ń bẹ̀ àríkọ́gbọ́n ni o ilé ayé tá a wà yìí.